ẹni tí a bá bí ní ọjọ́ Monday wọ́n máa ń jẹ́ ẹni tí a bá bí ní Tuesday wọ́n jẹ́ ẹ̀dá kan tó máa ẹni tí a bá bí láàárọ̀ àwọn tá a bá bí lọ́sàn-án kúnlẹ̀ èèyàn ládàáyébá ó ní bó o ti ń lọ sáyé yẹn bó o ṣe wà yẹn ọmọ ló máa sọ ẹ́ dọlọ́rọ̀ ò bá fẹ́ mílíọ̀nìà ò ní rí nǹkan gbà lọ́wọ́ mílíọ̀nìà yẹn ọmọ ni ó sọ ẹ́ di ńlá. àdìtú. àwọn kan ní wọn lọ sáyé ó ní bó o ṣe wà yẹn tẹ́nàtì tó bá ti fún nílé nípasẹ̀ rẹ̀ ló máa di ọlọ́rọ̀. ó ní ìwọ ọmọ ènìyàn bó ti ń lọ sáyé yẹn ọmọ rẹ kẹta ni mo fún ajé fún ni mo gbé ọrọ̀ fún ọmọ kìíní ìkejì kò dá wọn lóhùn ìkẹta ló wá fún ní ọrọ̀ aṣọ tó bá wà lọ́rùn ẹni òun ni ìdájọ́ ikú máa ń bá ni mọ́. tó rẹ Lódùmarè. torí pé kò sẹ́ni tó lè paṣọ dà tó bá ti kúrò lórí ilẹ̀ yẹpẹ̀ ibodè ọ̀run láti máa ṣe ìjà aṣọ ẹ gbogbo aṣọ ẹbí yín àti tẹ́ ẹ rà kiri ọjà kádàrá kọ́ nìyẹn àyànmọ́ yín ni ìhòòhò ọmọlúàbí ó ní lọ́jọ́ tí mo dá yín ẹ ò máa ṣọ wá sáyé ó ní mo kàn ní ẹ máa lọ bẹ́ẹ̀ ó ní bàtà àsìkò bá tó ó lé mi Ọlọ́run ó ní mo tún ní aṣọ kan tí a ń pè ní ilẹ̀ àṣírí ó ní màá fi bu ara yín àṣírí ó lóun ní aṣọ ìgbẹ̀yìn tí ẹnikẹ́ni kì í rà lọ́jà. ẹnikẹ́ni kì í rà lọ́jà. bàbá fẹ́ dá àyànmọ́ yìí mọ̀ bó o láṣẹ dá a mọ̀ torí ẹlòmíín gbà míì yóò ti kọ́kọ́ gba tójú ọ̀nà apá ọ̀tún yóò forí sangbó lọ yóò ti ṣìnà kó tó di pé yóò padà já sọ́nà ọ̀nà wo là á gbà tá a fi mọ àyànmọ́ ẹni gan ní pàtó. tó mo kí wa wípé a káàbọ̀ sí ìkànnì Òjó Awógbèmí Kábíyèsí TV ẹ tún káàbọ̀ sí apá kejì ètò tá à ń bá bọ̀ ṣùgbọ́n lábala yìí ohun tí a fẹ́ gbéyẹ̀wò òun ni dídá àyànmọ́ ẹni mọ̀ ohun tí wọ́n ń pè láyànmọ́ kí la yànmọ́ ẹ wá látọ̀run kí ló ń tó yàn látọ̀run tó fi wálé ayé ọ̀pọ̀lọpọ̀ yíyan nǹkan tí wọ́n pè láyànmọ́ ó ní ṣe pẹ̀lú bá a ti bí ni sókè ìpẹ́ ẹlòmíì wọ́n lè bí lọ́jọ́ ajé wọ́n lè bí ẹlòmíì lọ́jọ́ ìṣẹ́gun ìyẹn ọjọ́ Tuesday wọ́n á bí ẹlòmíì lọ́jọ́rú tí í ṣe Wednesday wọ́n á bí ẹlòmíì ní ọjọ́ àlàmísì tí í ṣe Thursday wọ́n sì bí ẹlòmíì ní ọjọ́ ẹtì tí í ṣe Friday ọjọ́ àbámẹ́ta tí í ṣe Saturday wọ́n bí ẹlòmíì ṣùgbọ́n kí ni àyànmọ́ kí ni ohun tí ó yẹ ní ṣíṣe fún wa gẹ́gẹ́ bí n tí ẹlẹ́dàá wa fẹ́ gẹ́gẹ́ bí àyànmọ́ tó yàn fún wa ẹlòmíì ó lè dáwọ́ lé òwò kan kó mọ́ san pẹ̀lú owó ńláńláńlá tí ó sì kó owó sórí òwò yẹn kí gbogbo rẹ̀ kó lọlẹ̀ pátápátá a sì rẹ́ lòmíì níwọ̀nba péréte tí ó kó owó sórí okòwò bẹ̀rẹ̀ sí ní gbèrú sí kó mọ́ bàa máa di wípé à ń ṣiṣẹ́ sí ajáde àpò kó mọ́ bàa di wípé olúwa rẹ̀ ń pọnmi sínú apẹ̀rẹ̀ torí béèyàn bá pọnmi sínú apẹ̀rẹ̀ yóò mọ dùúlẹ̀ ni o ǹjẹ́ wọ́n tiẹ̀ mọ tí àyànmọ́ rẹ tó jẹ́ kí ni ohun tá a yàn mọ́ látọ̀run báwo ló ṣe lè dá àyànmọ́ rẹ mọ̀ òun la fẹ́ gbéyẹ̀wò lásìkò yìí nínú ẹ̀mí ni o àṣírí ohun àdìtú inú ayé ohun tó pamọ́ tó farasin fọ́mọ ènìyàn tọ́mọ ẹ̀dá ò mọ̀ tó sì yẹ kọ́mọ ẹ̀dá ò mọ̀ kó má bàa di wípé olúwa rẹ̀ ó mọ̀ ṣiṣẹ́ iṣẹ́ bí erin mọ̀ jẹ̀jẹ̀ ìlérí bàbá ẹ tún káàbọ̀ sí abala yìí. Òjó Awógbèmí ò ní ṣílẹ̀tẹ̀ àmín ọwọ́ ayé ò ní ká ẹ àmín kí lọmọdé mọ̀ àṣírí inú ayé la bá wà. bẹ́ẹ̀ ni. wọ́n ní àkúnlẹ̀yàn là dá ayé bá adélé ayé o ojú máa ń kàn gbogbo wa ẹni tó yẹ kó ṣe tíṣà ó lọ ń ṣiṣẹ́ aránṣọ ẹni tó yẹ kó ṣe dókítà ó lọ ń ṣiṣẹ́ ṣùmẹ́ka àkúnlẹ̀yàn là dá ayé bá adélé ayé o ojú máa ń kàn gbogbo wa. Wòlíì Ògúnṣakin lórúkọ tèmi. ẹ káàbọ̀ bàbá. mo tún kí yín pé kú ọjọ́ mẹ́ta. WhatsApp nọ́mbà wa 081 61 26 1567. ẹ pè fún ọ lẹ́ẹ̀kan sí. WhatsApp nọ́mbà mi 081 61 26 1567. àkúnlẹ̀yàn ó lágbára díẹ̀ tó tó rẹ̀ Lódùmarè kì í ṣe ohun tí ọwọ́ dókítà ayé ká ọba ayé ò lè fúnni ọ̀run la ti ń bá wá ẹni tí a bá bí ní ọjọ́ Monday wọ́n máa ń jẹ́ ẹ̀dá kan tí wọ́n máa ń ṣiṣẹ́ dírẹ́bà awakọ̀ gẹ́gẹ́ bí àyànmọ́ Monday
ṣé wọn gbọ́ àti sọ tó ṣù wọ́n yẹn ṣùgbọ́n ojú ọ̀la fẹ́ bí ọ̀dà ṣe dá ènìyàn. gẹ́gẹ́ bí táwọn èèyàn ń béèrè. bí wọ́n ṣe ń béèrè gbogbo ẹni tí a bá bí ní Monday wọ́n jẹ́ ẹ̀dá kan tó yẹ pé wọ́n máa ń ṣe iṣẹ́ tó yẹ pé ó máa ń jọmọ́ irin. Irin ó dára bí iṣẹ́ irin ṣíṣe bí ẹnjìníà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ó lè nílé epo, ó lè nílé iṣẹ́, ó lè máa ta mọ́tò. Business gbogbo ẹni tí a bá ti bí ní Wednesday wọ́n jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé iṣẹ́ àwọn tí wọ́n pè ní iṣẹ́ ìjọba iṣẹ́ ọba ó máa ń dára fún ìṣẹ̀dá wọn. Gbogbo ẹni tí a bá bí ní Thursday wọ́n jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé iṣẹ́ tí a ń pè ní kọ́lékọ́lé àtàwọn bíi tó máa báyàn ṣe nǹkan ẹ̀ṣọ́ ilé ó dára fún ìṣẹ̀dá wọn. Gbogbo ẹni tí a bá bí ní Friday wọ́n jẹ́ ẹ̀dá kan tó sábà máa ń ṣe iṣẹ́ tí a ń pè ní agbófinró àwọn tó máa ń lò bọn àwọn custom police like that. pé irú iṣẹ́ bẹ́ẹ̀ ó máa ń bá kádàrá wọn jọ. Àwọn tá a bá ti bí ní Saturday wọ́n jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé iṣẹ́ kí ènìyàn kó máa ta ọjà tó máa fi bí business kí wọ́n jókòó sójú kan ó wà lára kádàrá wọn. Gbogbo àwọn tá a bá bí níbi Sunday Ọlọ́run máa ń lò wọ́n jẹ́ ẹ̀dá tó jẹ́ pé wọ́n máa ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Iṣẹ́ mímọ́ wà níwájú ìṣẹ̀dá wọn. Wọ́n jẹ́ ẹ̀dá pé tó máa ṣiṣẹ́ Ọlọ́run ìbùkún àti ìyanu máa máa ṣẹlẹ̀ torí ọjọ́ kan màlẹ́kà kan ni tó rẹ̀ Olódùmarè, ọjọ́ kan áńgẹ́lì kan ni tó rẹ̀ Olódùmarè. ó dẹ̀ níbo oníkálukú ṣe wá sílé ayé. Àwọn kan wà a fi wọ́n ṣe ọba ìlú láti òde ọ̀run wá. Àwọn wọ̀nyẹn nínú oyún ni wọ́n ti yàn yẹn wá. Kò sí ọjọ́ tí wọn ò lè bí àwọn ológo. gẹ́gẹ́ bí àyànmọ́. Gẹ́gẹ́ bí àyànmọ́. kò sọ́jọ́ tí wọn lè bí àwọn ológo. kò sọ́jọ́ tí wọn lè bí ológo. àṣírí. a lè bí ológo ní Jímọ̀. A lè bí ológo ní Monday. Ṣùgbọ́n iṣẹ́ ìṣẹ̀dá ènìyàn ó máa ń tẹ̀lé èèyàn láti òde ọ̀run ni. Ẹlòmíràn wà gẹ́gẹ́ bí o ṣe rí nílé ayé ọmọ la fún a ò fún lọ́kọ. Ṣé gbọ́ Awógbèmí. ọmọ la fẹ́ lò mí. bẹ́ẹ̀ ni sà a ò fún lọ́kọ. bàbá kò yé mi. Àṣírí ni. tó rẹ̀ Olódùmarè. àṣírí láyé. tó rẹ̀ Olódùmarè. Ẹ̀gbọ́n ohun tí ẹ̀mí mọ́ sọ ni ó láṣírí mi wà pẹ̀lú àwọn wòlíì mi. ọmọ la fẹ́ lò mí. ọmọ la fún ẹlòmíì. ọkọ ẹ ṣàlàyé bàbá. bó ṣe wẹ́dìnì mẹ́jọ kò sọ̀nà ọmọ ló máa bí. ọmọ ló máa ṣọ́kọ ẹ̀gbẹ̀yìn. kò sí ọgbọ́n tó lè dá nítorí pé àkọsílẹ̀ ẹ̀dá ọ̀nà tá a ti bá wá sáyé Ọlọ́run ti kọ́. Ẹ mọ̀ pé àtẹ́lẹwọ́ láyé wà ní. àtẹ́lẹwọ́ láyé wà. ìlà là ń pè ní kádàrá. tó rẹ̀ Olódùmarè. abẹ́ ìdílà ọwọ́ mi. wọ́n ní là máa ń ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni sà. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹlòmíì ní ayé àtijọ́ lágbà àwọn bàbá wa tí Jésù tí ì dé tó bá wo ọwọ́ rẹ̀ wọ́n ti mọ oríyàn tó jẹ́. Àkọsílẹ̀ làdáyébá kò sẹ́nìkan tó délé ayé tó sọ̀rọ̀ àìdá nǹkan. Gbogbo àwẹ̀ àtàdúrà àti gbogbo àjọ tá à ń ṣe orí àkọsílẹ̀ kádàrá là ń ṣe sí. Ẹni máa lówó ó gbọ́dọ̀ lówó ṣùgbọ́n ojú rẹ̀ á rí. Òun ló fi dára wípé ìtọ́sọ́nà ó ju àwẹ̀ lọ. Tí wọ́n bá rẹ́ni tọ́sọ́nà irú bá ṣe ń ṣètò ìbáyìí á jẹ́ káwọn èèyàn máa mọ ohun tó yẹ kán ṣe. So àdáyébá ó yàtọ̀ sí ohun tí a mú tọ̀run wá. Ohun tí a mú tọ̀run wá nígbà mìíràn a lè bí ọmọ ẹlòmíì wọ́n lè bí gẹ́gẹ́ bí Òjó wọ́n lè bí bí Àjàyí wọ́n lè bí bí Àyìnà wọ́n lè bí bí oríṣiríṣi bíbí. Wọ́n ní táwọn kan bá gbé olóbi kọ́rùn wọ́n lé onítùmọ̀ nílẹ̀ Yorùbá. Àwọn kan bá wà nù àpò kan bẹ́ẹ̀ ṣùgbọ́n àkọsílẹ̀ gbogbo ẹ̀dá àtẹ́lẹwọ́ ló wà. Ọwọ́ láyé wa. Ọjọ́ tó fẹ́ jẹun kí lẹ fi jẹ. O fẹ́ kọ́bẹ̀ ọlọ́bẹ̀ jẹ́ kí ló fi kó jẹ sà. àtẹ́lẹwọ́ ni. O fẹ́ ṣe oògùn ìkà kí ló fi ṣe. àtẹ́lẹwọ́ ni. O fẹ́ kí ríǹgì bọ́wọ́ rẹ kí ló fi ṣe. àtẹ́lẹwọ́ ni bàbá. gbogbo ohun tí wọ́n bá ń fẹ́ nílé ayé ọwọ́ la yé wa. ọwọ́ ọmọ ẹlòmíì wọ́n ti yàn látọ̀run pé owó ò gbọ́dọ̀ wọn. ọ̀rẹ́ owó làtẹ́lẹwọ́ ẹ̀. ọ̀rẹ́ owó làtẹ́lẹwọ́ ẹ̀. kò dìgbà tó ṣẹ́ṣó. bójú bá mọ́ àtẹ́lẹwọ́ máa pe owó wá fún ni. torí pé ẹ̀yà mẹ́ta ń bẹnú àgọ́ ara wa. a fẹ́ gbọ́. tí Ọlọ́run ọba ti sàmì sí tó sì dé àkọsílẹ̀. kí ni àwọn ẹ̀yà mẹ́ta yẹn. àkọ́kọ́ ẹ̀yà náà ni àtẹ́lẹwọ́ ẹni àṣírí ńlá. ayé lè bó wọn ò lè parẹ́. ìlà yín kò ṣeé parẹ́. tó rẹ̀ Olódùmarè. kò sí ẹ̀dá tá a bínú obìnrin kò sọ́lọ́gbọ́n èèyàn bẹ́ẹ̀. ìlà ọwọ́ yìí òdi ọ̀run ló dà. òdi ọ̀run. tí a bá fayé sílẹ̀ àwọn àbẹ̀ ó dọjọ́ àtúndá ká tó mọ̀ bó ṣe máa rìn. àkọ́kọ́ nìyẹn. ìkejì àṣírí tó ń bẹnu àgọ́ ara ni orí. ẹlòmíràn tó bá fọwọ́ rẹ̀ gbá orí bẹ́ẹ̀ ló máa rí.
àṣírí lánàá ẹ̀bà àyànmọ́ níṣẹ́ tó bá fọwọ́ gbá orí ẹni tó bá gbá fún kó gbà bẹ́ẹ̀ ẹ̀bà a máa rìn kiri ni ẹlòmíràn à ń pe kinní kan ní abẹ́ wa àṣírí ńlá ni àṣírí ńlá tá a gbọ́dọ̀ fẹnu pé tá a gbọ́dọ̀ fẹnu pé níta ní tọkùnrin ní tóbi náà ní tiẹ̀ níbi kọ́lọ́fín àṣírí tó tún dàbí tó parí ẹ̀ ní ẹnu ó wá jẹ́ àṣírí mẹ́rin tí ń bẹ nú àgọ́ ara èyí tí àyànmọ́ wa ẹlòmíì àyànmọ́ rẹ̀ láti òde ọ̀run ẹrú ni ẹrú náà fi ṣe àyànmọ́ yẹn àti kádàrá àti à ń pè ní ẹ̀gún ìran àti àjogúnbá ìdílé ó ṣiṣẹ́ papọ̀ torí ní ìdílé ọmọ ẹlòmíì wọ́n máa ń gbà yàn là ni nígbà tó bá dé ayé ṣe mọ̀ pé ẹ̀jẹ̀ ní ènìyàn ẹ̀jẹ̀ là ń pè léèyàn ẹ̀jẹ̀ tó wà lára àwọn bàbá wa ó láti hàn ní ìran mìíràn ẹlòmíràn ìran keje ní àyànmọ́ wọn máa ń ṣiṣẹ́ ìmíràn kẹta so bẹ̀tẹ̀ àyànmọ́ tó dẹ̀ wà nílé ayé yìí ìṣù náà ní tiẹ̀ torí àwọn tó ya wèrè ọlọ́run dá wọn bẹ́ẹ̀ ni so àyànmọ́ wọ̀nyí ọlọ́run ló dá wa àwọn kan àárọ̀ la bí wọn bẹ́ẹ̀ ni bàbá ẹni tí a bá bí láàárọ̀ wọ́n máa ń jẹ́ onísùúrù tó tó rẹ̀ Lódùmarè bẹ́ẹ̀ ni sàṣírí láyé sẹ́ àwọn tá a bá bí láàárọ̀ tá a bá bí láàárọ̀ gbọ́dọ̀ lọ́wọ́ wọ́n máa ń ní sùúrù àwọn tá a bá bí lọ́sàn-án wọ́n máa ń bínú àwọn tá a bá ti bí ní alẹ́ tá a bá bí ní òru láyé tá a pè ní alẹ́ àwọn wọ̀nyẹn ló máa ń jẹ́ ẹ̀dá kan tó yẹ pé wọn ò ka nǹkan sí àwọn tí aláàárọ̀ yẹn wọ́n máa ń bínú. ṣé torí pé a bí ní láàárọ̀ báyìí ṣé torí pé ọwọ́ àárọ̀ tutù pẹ̀sẹ̀ ló ṣe di pé onísùúrù ni wọ́n ṣé torí pé ọwọ́ àárọ̀ tutù pẹ̀sẹ̀ onísùúrù ni àwọn tó bá bí ní òwúrọ̀ kò dẹ̀ sí ẹ̀dá kan tó bá ti bí ní ọjọ́ ọ̀sán ẹ máa ń gbóná ìwà wọn máa ń lágbára díẹ̀. ṣé torí pé ó jẹ́ ọwọ́ ọ̀sán. bí màláìkà àti ẹlẹ́dàá tó gbé wọn wá ṣe dà nìyẹn àkọsílẹ̀ láyé ẹ̀rí pé olúwa ó ní mo dá oòrùn ó dá fún ti ọ̀sán àbí bẹ́ẹ̀ kọ́ ó ní ìwọ òṣùpá mo dá ẹ fún ti alẹ́ ó ní ṣùgbọ́n mi ò fẹ́ kó dá nìkan dúró ni mo fi ìràwọ̀ tiẹ̀. ẹ ń sọ̀rọ̀ nípa ẹni tá a bí lóòrọ̀ wípé wọ́n máa ń tutù. èmi wá ń bí léèrè bàbá wípé ṣé torí pé ọwọ́ òórọ̀ tutù. màláìkà tó gbé wọn wá ló jẹ́ kó rí bẹ́ẹ̀ lápẹ̀ ní àwọn áńgẹ́lì ẹ mọ̀ pé ẹnìkan pẹ̀lú áńgẹ́lì kan tọ̀sán yẹn wọ́n máa ń gbóná àwọn ilé ọtọ́mátò ìwà wọn máa ń gbóná wọ́n gbóná wọn ò jẹ́ ń tù. ṣé torí pé ó jẹ́ ọwọ́ ọ̀sán. màláìkà tó gbé wọn wá ni àwọn ta lálẹ́ yẹn wọn ò ka nǹkan sí torí pé ìrọ̀lẹ́ wọ̀ nílé ayé ló máa ń yé ni ayé kì í yé ni láàárọ̀ ọwọ́ alẹ́ láyé yé ni mo tẹnu ọmọ ní ẹnìkan kì í lo alẹ́ pé alẹ́ ló máa ń lo ni òun ló dá fún àwọn alágbára ayé tí wọn ò mọjọ́ alẹ́ wọn ènìyàn tó bá ń fàárọ̀ àtọ̀sán ṣèkà ó dàbẹ́ ẹni tó gbin iṣu sóko ó máa jẹ́ ohun tá a bá ti gbìn la máa ká ẹni tó wá sílé ayé tó ṣọba ìlú kì í ṣagbára ẹ̀ méjì ló já sí nínú kó jẹ́ pé àkọsílẹ̀ rẹ̀ ni tàbí àyànmọ́ ìdílé wọn torí pé ìran wa ó máa ń ní àkọsílẹ̀ tí a pè ní bá a ṣe wá sáyé àwọn tó bá dín ní ìdílé àwọn onímọ̀ tó máa ń gbà yàn là ọ̀nàkọ́nà ló lè gbé gbà ó lè yà sẹ́lẹ̀sìn mi ó lè ṣe ṣùgbọ́n àṣà máa gbà yàn là ìmọ̀ tó ọmọ lọ́wọ́ dá èèyàn fún ni pé ó dá wa ní kádàrá kankan ẹnìkan kí ló dé tí gbogbo wa ò ṣe gómìnà kí ló dé tí gbogbo wa ò di ọlọ́rọ̀ kò díẹ̀ kó rí kí ló dé táwọn gbogbo ò dá ọlọ́mọ àwọn kan yàgàn àwọn kan ní ọmọ so àkọsílẹ̀ ni sẹ́ni gbogbo àjò tá à ń ṣe kiri wọ̀nyí abẹ́ àkọsílẹ̀ ló wà. abẹ́ àkọsílẹ̀. ẹni tí kádàrá rẹ̀ ò bá mú owó tó bá lọ fagídí wówó ó máa rí bẹ̀tà ó fẹ̀mí ẹ̀ di. tó tó rẹ̀ Olódùmarè. bẹ́ẹ̀ náà pàṣípààrọ̀ ni o lè wá nǹkan tí ẹ̀dá rẹ̀ ò bá ti yàn tó bá ti fún ẹ̀mí rẹ̀ là fi kọ́va ẹ̀ èṣù ò lè fúnni ní nǹkan kó má gba nǹkan di. Olúwa ní dídá tí mo dá yín ó ní mo dá yín ní àwòrán ara mi ó lóhun gbogbo tí mo dá ẹ̀yin nìkan ni mo dá dáradára jù àwọn nǹkan tó kù wọn ò dàbí ènìyàn wọn ò dàbí ènìyàn. ẹ sọ̀rọ̀ nípa oòrùn àtòṣùpá lẹ́ẹ̀kan. oòrùn àtòṣùpá oòrùn yẹn ó jẹ́ gẹ́gẹ́ bí májẹ̀mú àti àdéhùn Ọlọ́run lórí ayé
ipe ẹ̀yin ọmọ ènìyàn oòrùn jẹ́ bí wọ́n ní ìkìlọ̀ lóòrùn jẹ́ fún wa ẹ̀rí pé kò sí ẹ̀dá kan tó lágbára títí tó bá bójú wo oòrùn agbójú sílẹ̀ ìbẹ̀rù Ọlọ́run ló jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n a lè rí òṣùpá fín a ò lè rí oòrùn fín bẹ́ẹ̀ ẹ mọ̀ pé Ọlọ́run ti pín ayé pẹ̀lú kádàrá rẹ̀ ó ní mo sọ fún ìwọ òjò oṣù 6 ni mo fún ọ ó ní mo sọ fún ìwọ ọ̀gbẹlẹ̀ oṣù 3 ni mo fún ọ ó ní mo wá sọ fún kùrukùru ojú ọ̀run tápẹ̀ ní ọyẹ́ ó lóṣù 3 tó Ọlọ́run wá pín òun ló fi dẹ́ pé Ọlọ́run ò pín ayé dọ́gba má kọ́pí ènìyàn lágbájá kọ́lé àkókò èèyàn ọ̀tọ̀ kádàrá àsìkò àti àyànmọ́ ilé kan náà ń gbé. ilé kan ni wọ́n ń gbé kádàrá àsìkò àti àyànmọ́ ilé kan ni wọ́n ń gbé lábẹ́ òrùlé kan. lábẹ́ òrùlé kan náà ń gbé. bàbá ẹ ṣàlàyé ẹ. bàbá tó bí wọn ní sùúrù. ẹ bà. ṣé ẹ rí kádàrá yẹn ìyẹn ni pé ilé ayé tó ń lọ yìí o máa lọ lórí òkè èpẹ̀ mo fún ẹ ní iye ọjọ́ báyìí ó padà wá bá èmi Ọlọ́run. tó tó rẹ lódùmarè. ṣé ẹ rí àyànmọ́ ìyẹn ni pé máa lọ máa ṣe dókítà àyànmọ́ nìyẹn o kí ni kẹta. ẹ ṣàlàyé nípa àsìkò yẹn ni wípé ò bá gba bíríbírí ò bá gba pẹlẹbẹ àwẹ̀ tí àsìkò rẹ bá tó o lè wà níwájú ìta rẹ kó gbé ṣíà kó máa ṣeré kí ẹni tọ́lọ́run máa lò fún ẹ kó yà síbẹ̀ kó kí ẹ. kádàrá ló ń ṣiṣẹ́ ènìyàn kan ló ń ṣe tí àsìkò ẹ̀dá bá tó á sọ gbogbo ọ̀tá rẹ̀ dọ̀lẹ àwọn tó ń bínú ẹni àìdá kó sọ wọ́n di ẹni tí wọ́n gbà tẹni tipátipá tàbí kán máa wù ẹ́ tàbí kán jáde láyé fún ẹ torí pé Ọlọ́run ló dá gbogbo ènìyàn ṣùgbọ́n ohun gbogbo tó dá kádàrá ènìyàn nìkan ló dára jù ó ní mo dá gbogbo ẹ̀yin ẹranko mo dá kádàrá yín sínú igbó àtọjọ́ tí ẹranko ti dénú igbó ṣé ó gbàṣọ wá fún yín pé mo fẹ́ ránṣọ rárá abẹ́rẹ́ ẹranko nínú ọjà yín kò rí bẹ́ẹ̀ bàbá àtọjọ́ tó ti dá àpáta ṣé wọ́n kúrò nípò wọn ènìyàn nìkan ló ń kọjá yìí ẹ̀ ènìyàn ni ò ní tẹ́ lọ́rùn ṣé ẹ gbọ́ Awógbèmí gbọ́ yín bàbá àṣírí là ń sọ lọ́wọ́ àṣírí inú ayé àṣírí láyé tó rẹ̀ Olódùmarè kò sí ẹ̀dá kan bẹ́ẹ̀ tó lágbára tó lè mọ́jọ́ ikú kò sí wòlíì bẹ́ẹ̀ a kàn máa rí fírífírí ṣọ́ra fún accident ṣọ́ra fún mọ́tò bẹ́ẹ̀ kò ní lè sọ fáwọn apẹ́jọ́ báyìí láwùjáde láyé torí kọ́kọ́rọ́ ayé ọwọ́ Ọlọ́run ló wà. kọ́kọ́rọ́ ayé ń bẹ lọ́dọ̀ Olódùmarè kò sẹ́ni tó ní sà. àyànmọ́ ọmọ ènìyàn ń bẹ lọ́wọ́ rẹ̀. bẹ́ẹ̀ ni sà àkúnlẹ̀yàn ládàáyébá ó ní bó o ti ń lọ sáyé yẹn bó o ṣe wà yẹn ọmọ ló máa sọ ẹ́ dọlọ́rọ̀ tó bá fẹ́ mílíọ̀nìà ò ní rí nǹkan gbà lọ́wọ́ mílíọ̀nìà yẹn ọmọ ni ó sọ ẹ́ di ńlá. àdìtú. àwọn kan ní wọn lọ sáyé ó ní bó o ṣe wà yẹn tẹ́nàtì tó bá ti fún nílé nípasẹ̀ rẹ̀ ló máa di ọlọ́rọ̀ ó ní ìwọ ọmọ ènìyàn bó o ti ń lọ sáyé yẹn ọmọ rẹ kẹta ni mo fún ajé fún ni mo gbé ọrọ̀ fún ọmọ kìíní ìkejì kò dá wọn lóhùn ìkẹta ló wá fún ní ọrọ̀ ó lé mi ní Olúwa ó lórúkọ mi ò yí padà ó ní aṣọ méjì ló ń bẹ ìkan à ń pè ní aṣọ tá a fowó rà ìhun lájọ wọ yìí ìkejì à ń pè ní aṣọ àmútọ̀runwá tí à ń pè ní ìhòòhò ọmọlúwàbí. ìhòòhò ọmọlúwàbí. bẹ́ẹ̀ ni sà. bàbá kí ni ìyàtọ̀ nu méjèèjì. ìyàtọ̀ rẹ̀ ni pé aṣọ tá ayé máa gbó. ṣùgbọ́n èyí tó bá àtọ̀runwá ni ó bá wa padà. ó ní lọ́jọ́ tẹ wà nínú ìyá yín ẹ̀ láṣọ. ẹ̀yin alágbára ayé àti gbogbo ẹ̀yin tí ẹ ń fi agbára yànyàn jẹ. Olúwa ní òun kàn ń wò yín ní pé kádàrá tí òun fún yín àánú lòun ní kẹ́ wá ṣe. ó lẹ́yìn tó bá dẹ̀ ti ń ṣàánú a máa ra àánú gbà. So gbogbo wa pátá ló ní àsìkò ó ní ṣùgbọ́n bí ẹ ti ń lọ sáyé kì í ṣe gbogbo èèyàn ló gbọ́dọ̀ ní irun dúdú àwọn kan láti fi irun funfun padà wá bá Ọlọ́run àwọn kan irun dúdú náà máa gbé wọ kòtò tó rẹ̀ Olódùmarè torí ikú méjì ló ń bẹ o nínú àyànmọ́ ẹ̀dá bẹ́ẹ̀ ni ìkan ikú Ọlọ́run ìkejì ikú ènìyàn ènìyàn tó tàkìtì lórí obìnrin tó sá eré lọ níbodè aṣọ tó bá wà lọ́rùn ẹni òun ni ìdájọ́ ikú máa ń bá ni mọ́. tó rẹ̀ Olódùmarè. torí pé kò sẹ́ni tó lè paṣọdà tó bá ti kúrò lórí ilẹ̀ yẹpẹ̀. ibodè ọ̀run láti máa ṣèǹjẹ aṣọ ẹ. ó gba aṣọ ẹbí yín àti tẹ́ rà kiri ọjà kádàrá kọ́ nìyẹn. àyànmọ́ yín ni ìhòòhò ọmọlúwàbí. ó ní lọ́jọ́ tí mo dá yín ẹ ò máa ṣọ wá sáyé. ó ní mo kàn ní ẹ máa lọ bẹ́ẹ̀. ó ní bàtà àsìkò bá tó ó lé mi Ọlọ́run ó ní mo tún ní aṣọ kan tí a pè ní ilẹ̀ àṣírí ó ní màá fi bu ara yín àṣírí ó lóun ní aṣọ ìgbẹ̀yìn tí ẹnikẹ́ni kì í rà lọ́jà. ẹnikẹ́ni kì í rà lọ́jà. ẹ sọ̀rọ̀ ẹ ní aṣọ àkọ́kọ́ yẹn ní ìhòòhò ọmọlúwàbí
aṣọ kejì ńlá Òun ni aṣọ tí tí a ara fowó tá rà. a wọ̀ yìí Aṣọ ìkẹta, ilẹ̀. onílẹ̀ ẹ̀bà àṣírí ni sẹ́ àṣírí ńlá àṣírí láyé ẹ̀bà ẹni tó bá wá sáyé tí ò bá ní òye ayé á kàn para ẹ̀ torí ayé tí ẹ rí yẹn bíi sinimá lórí bíi sinimá ó dẹ̀ dàbí agùnbánirọ̀ national corps ni tó bá ti sáàfù wá kúrò ńbẹ̀ ẹ sọ fún gbogbo àwọn tó ń ṣèkà pé ọlọ́run inú wọn ò dùn sí wọn inú ọlọ́run ò dùn kádàrá tí a bá wáyé ni wípé ó lóhun mẹ́ta ni mo rán yín wá ṣe láyé òun gbọ́ yín bàbá ìkíní láti wá ṣàánú ìkejì láti wá sin èmi ọlọ́run ìkẹta láti wá bẹ̀rù èmi ọlọ́run kò jù bẹ́ẹ̀ lọ ọjọ́ tẹ́ ẹ ṣòkú ìyá yín ẹ̀yin lẹ jẹ màálù yín olúwa ńlẹ̀ mi ò mọ̀ ń pa ohun tẹ́ ẹ ṣe ó lọ ọjọ́ tẹ́ ẹ ṣe wedding ní ẹ̀yin lẹ jẹ jollof ó lóhun tí èmi kàn mọ̀ ní wípé ẹ bẹ̀rù èmi ọlọ́run ẹ ṣàánú ẹ dẹ̀ máa sin èmi nìkan nítorí pé gbogbo wa pátápátá la máa ní bus stop tí a máa dé dúró tó bá yá ẹni tó ń sá kiri lénìí ẹ sọ fún mi pé kádàrá rẹ̀ ló sì gbà tó bá dalẹ̀ kádàrá alẹ́ á lò kò ní lè sá kiri kò ní lè sá kiri mọ́ bẹ́ẹ̀ ni sá tọ́ bàbá àyànmọ́ lẹ́tú pẹ́rẹ́pẹ́rẹ́ àlàyé wọn bẹ́ẹ̀ ni tẹ́ ṣàlàyé pé àyànmọ́ ọmọ ènìyàn bẹ́ẹ̀ ni tá a ti yànmọ́ ni láti òdi ọ̀run tọ́ ó túmọ̀ sí pé ṣùgbọ́n bàbá fẹ́ dá àyànmọ́ yìí mọ̀ bó o láṣẹ dá a mọ̀ torí ẹlòmíín gbà míì yóò ti kọ́kọ́ gba tójú ọ̀nà apá ọ̀tún yóò forí sọ́gbó lọ yóò ti ṣìnà kó tó di pé yóò padà já sọ́nà ọ̀nà wo là á gbà tá a fi mọ àyànmọ́ ẹni gan ní pàtó. ẹ rí mọ̀ pé wọ́n kọrin kan pé orí o orí ẹni là bá bọ́ àbáforí ṣá sílẹ̀ o ẹ mọ̀ pé ẹlẹ́dàá wa òun méjì ní orí inú àti tìta. orí inú àti tìta. yes ẹlẹ́dàá wa yìí àwa ni Kẹ́hìndé ẹlẹ́dàá ni Táyé méjì méjì ní ènìyàn ẹni tó máa ní láárí kò lè mọ̀ ṣùgbọ́n tí àsìkò àti láárí bá tó agbègbà ibi tá ti ní láárí ó lè ṣe ọ̀dọ̀ ìyàwó fífẹ́ ó lè ṣe bí ọkọ yẹn orí inú yẹn bẹ́ẹ̀ ni orí inú yẹn láwá ti tìta síbi tó ń lọ torí gbogbo wa pátá kò sẹ́ni tó gbọ́n Ọlọ́run ló gbọ́n ẹ̀dá gọ̀ púpọ̀ Olúwa ló gbọ́n ṣùgbọ́n tí àsìkò ẹ̀dá bá tó ẹ̀dá rẹ̀ á wá tì í bá ẹni tí ó ṣàánú ẹ̀ àyànmọ́ ẹni kò gbóògùn tọ́ àdúpẹ́ òun náà lẹ ti gbọ́ láti ẹnu bàbá ní gbogbo ìgbà bàbá máa ń sọ̀rọ̀ pẹ̀lú ìmísí Ọlọ́run àti ìjìnlẹ̀ ọ̀rọ̀ Olódùmarè tí mú àṣírí inú ayé àwọn ohun tó farasin tí Ọlọ́run bá Olódùmarè fún ọ láṣírí ẹ̀ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin tí ẹ̀ ń wò wá mo mọ̀ wípé ẹ ti rí ọgbọ́n kọ́ nínú ohun tí bàbá ṣàlàyé yìí bóòlù àti mọ àyànmọ́ ẹni ẹjá gbìyànjú ká gbé ìgbésẹ̀ eléyìí tó tọ́ tó yẹ bàbá kó tó di pé àmọ́ lọ bá mi dá orúkọ yín fún gbogbo àwọn tí wọ́n wà báyìí. Wòlíì Samuel Adéyẹmí Ògúnṣakin lórúkọ tèmi olùṣọ́ àgùntàn ti ìjọ Healing Christ Apostolic Church ní Àkúrẹ́ Sunday bus stop ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08033526522 WhatsApp number wa 08161261567 ẹ pè fún ọ lẹ́ẹ̀kan sí. WhatsApp number mi 08161261567. ẹ lè pè bàbá fún ohunkóhun tí ẹ bá fẹ́ ní ìtọ́nisọ́nà àbí ohunkóhun tó bá rú yín lójú bàbá ń bẹ níkàlẹ̀ fún yín gbogbo tí ń jẹ́ tọlọ́run ìbànújẹ́ ò ní kàn wá o gbogbo ohun tó dàbí ìdààmú tàbí ìdojúrú nínú ìrìn àjò ayé wa Ọlọ́run bá bá mú kúrò lágbára lọ́wọ́ Elédùmarè a ò ní ṣàṣetì o ilé ayé tá a wá yìí a ó jẹ gbádùn rẹ̀ ni ayé ò ní jẹ wá àwa la jẹ gbádùn ayé gbogbo tí ń jẹ́ tọlọ́run tèmi tí ń tòótọ́ èèyàn yín olólùfẹ́ yín Òjó Awógbèmí Kábíyèsí TV yín rèé o òkìkí ọlá mo kí yín pé a tún pàdé láyọ̀ àti àlàáfíà ẹ mọ̀ fi gbogbo ìgbà mọ̀ wo ìkànnì yìí ẹ mọ̀ pín ẹ mọ̀ share rẹ̀ ẹ sì mọ̀ comment ẹ tan notification kalẹ̀ bí ẹ bá sì lóhunkóhun tí ẹ fẹ́ bá àwa náà sọ ẹ lè kàn sí wa lójú òpó tiwa náà 08039106465 08039106465 àlèbá yín polówó ọjà lórí àwọn ìkànnì wa lórí TikTok ni o Facebook ni o àti YouTube ire kàbìtì òdìlábò òdìgbà.